Gbogbo wa la mọ̀ Yorùbá fún ìwà ìyànsípò àwọn olórí ìlú bíi baálẹ̀, olóyè, ọba aládé fún ìdàgbàsókè àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá látàrí ipa ribiribi tí wọ́n kó láwùjọ. Àṣà àti ìṣe Yorùbá kò ní parẹ́ o. Ẹni tẹ́ ń wò yìí ló jẹ́ ọmọdé olóyè ní ilẹ̀ Yorùbá àti ní ilẹ̀ Adúláwọ̀. Orúkọ wọn a sì máa jẹ́ olóyè Ọlámilékan Israel Adébáyọ̀ tí gbogbo èèyàn mọ̀ sí Àdìgún Olówe Yorùbá. Ẹni ọdún 9 tí wọ́n ti fi jẹ oyè láti ẹni ọdún 5 nílẹ̀ Yorùbá. Eléyìí ló jẹ́ kí orúkọ wọn wọ inú ìwé ìtàn nílẹ̀ Yorùbá àti ní ilẹ̀ Adúláwọ̀ nítorí ohun àmúyẹ bíi ti adarí tí wọ́n ní ẹ̀bùn kan tó yà lára ọ̀tọ̀. Olóyè Àdìgún Olówe Yorùbá ni wọ́n lè pa òwe bíi 500 kí wọ́n sì túmọ̀ rẹ̀ ní èdè Yorùbá àti èdè Gẹ̀ẹ́sì. Orí ò mọ ibùsùn, ìbámọ̀ á tún ilẹ̀ ibẹ̀ ṣe. The head does not know where it will eventually rest in sleep. Had it known, it would have tied up the place. If one knew where one's destiny would lead one would do whatever one could to cultivate the place. Wọ́n jẹ́ olóyè tí àwọn ènìyàn ń bu ọlá fún púpọ̀ láwùjọ. Torí náà tẹ́ ẹ bá rí wọn níbikíbi ẹ kí wọn pé kára ó lé o, bí strength be unto you. Lẹ́ni ọdún 5 ni ọba Muyideen Ìṣọ̀lá Babátúndé Balógun Oníṣòlú ti Ṣòlú Aládé ni wọ́n fi olóyè Àdìgún Olówe Yorùbá ni wọ́n fi wọ́n jẹ olóyè ọ̀dọ́ agbé àṣàgà ní Ṣòlú Aládé Ìbẹ̀jú Lẹ́kì ìpínlẹ̀ Èkó. Olóyè sọ bí ìrìn àjò wọn ṣe rí tí wọ́n fi yà lára ọ̀tọ̀. I developed my knowledge of reciting proverbs when I was 4 years old. Well, one day my dad and my mom was having a conversation. My dad recited a proverb. He said, "Ayé kò tọ́, ọ̀run ò fèké. The world rejects the truth and the heaven is against deception." Few more minutes, I went to my dad and I told him that what you said before, I knew it. My daddy was surprised. So few weeks later, he gave me some proverb to be reciting and I started reciting. That is where I gained my knowledge of Yoruba proverb. And I can recite over 500 Yoruba proverbs. Arúgbó ẹrú ò jẹ́ ọ̀fẹ́, òtòṣì ọba ò sì ń gbà. Ìwọ̀fà kan ò dàgbà kó ní òun ò sin olówó mọ́. An old slave does not go for nothing. A poor king does not pawn himself. However old a pawn may be, he may not refuse to serve the creditor. Every station has its obligation. Òdú ni olóyè Àdìgún Olówe Yorùbá kì í ṣàìmọ̀ fún olóko lọ́dọ̀ àwọn ènìyàn kànrìnkànrìn tó fi mọ́ lọ́dọ̀ àwọn ọba aládé gbòógì nílẹ̀ Yorùbá bíi Ọ̀ọ̀ni ti Ilé-Ifẹ̀, Ọ̀ọ̀nìrìṣà, ọba Ẹnìtàn Ògúnwùsì Adéyẹyè torí ìwà adarí wọn àti ẹ̀bùn wọn. Kára ó lé o. Ọ̀pọ̀ ènìyàn tó fi mọ́ àwọn aláwọ̀ funfun ní ilé lóko lẹ́yìn odi tí wọ́n jẹ́ ojúlówó ọmọ Yorùbá ni wọ́n fẹ́ràn olóyè Àdìgún Olówe Yorùbá nítorí ipa tó ti kó pẹ̀lú òwe látàrí bí wọ́n ṣe ń fi òwe náà tan ìmọ́lẹ̀ sí àwọn nǹkan kan tó ṣókùnkùn nípasẹ̀ èdè, àṣà àti ìṣe tó fi mọ́ òwe Yorùbá. Ìlànà yìí tún jẹ́ ohun ìwúrí fún ọ̀pọ̀ ènìyàn. Òwú là bá gbìn, a ò gbìn idẹ. Òwú là bá gbìn, a ò gbìn lẹ̀kẹ̀. Àti idẹ àti lẹ̀kẹ̀ ọ̀kan kì í bá ní dé oró òkú. Ọjọ́ abákú aṣọ ní bá ní lọ. Cotton is what one should plant, not brass. Cotton is what one should plant, not bead. As for brass and bead, neither goes with one to the grave. On the day one die, it is only clothes accomplish one. When we die, our jewelry is of no use to us except our good deed.
Ìwà olóyè ló ti mú àmì ẹ̀yẹ púpọ̀ wá fún wọn ní ilé, lóko àti lẹ́yìn odi tó fi mọ́ ní orílẹ̀-èdè àgbáláyé. Gbogbo wa la mọ̀ Yorùbá fún ìwà ìyànsípò àwọn olórí ìlú bíi baálẹ̀, olóyè, ọba aládé fún ìdàgbàsókè àṣà, èdè àti ìṣe ilẹ̀ Yorùbá látàrí ipa ribiribi tí wọ́n kó láwùjọ. Olóyè Àdìgún Olówe Yorùbá ló jẹ́ ọmọ ọgbọ́n tí wọ́n máa ń rí ara wọn gẹ́gẹ́ bí adarí rere ní ilẹ̀ Yorùbá. Eléyìí ni olóyè fi máa ń sọ di mímọ̀ pé ẹni tó bá fẹ́ rí ara rẹ̀ bí adarí gidi, ó kọ́kọ́ gbọ́dọ̀ ní ìmọ̀ kíkún nípa èdè, àṣà àti ìṣe ní ilẹ̀ Yorùbá. The message I will have to give to my younger one, my fellow, is the first step, they should go and learn their culture and they should study very hard. Because I always study very hard, and anywhere I go and I see myself as a leader. If they also want to be a leader, they should study and learn their culture. Ipò olóyè yìí kò túmọ̀ sí wípé wọn kò tẹ̀síwájú nípa ti ètò ẹ̀kọ́ wọn o. Wọ́n ṣe dáadáa nípa ti ètò ẹ̀kọ́ wọn pẹ̀lú ipò tí wọ́n dìmú yìí ní ilẹ̀ Kóòtù Òjìrè. Ọ̀rọ̀ olóyè Àdìgún Olówe Yorùbá ni mo lérò wípé ó yẹ kó jẹ́ ẹ̀kọ́, ohun ìwúrí fún gbogbo òbí àti alágbàtọ́ yálà ẹ̀sìn tí ẹ bá yàn láàyò, pé ó yẹ kí àwọn ọmọ yín ní ìmọ̀ kíkún nípa àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. Tí ẹ bá ṣe àwárí ẹ̀bùn kan lára wọn, ẹ bá wọn bu omi rìn, ẹ má fi ojú kéré rẹ̀ kí wọ́n lè gbé ògo ìdílé yín ga lọ́jọ́ iwájú. Bákan náà, ọ̀rọ̀ olóyè Àdìgún Olówe Yorùbá fi yé wa pé kò sí ẹni tí kò lè di ipò adarí mú ní ilẹ̀ Yorùbá àbí ní ilẹ̀ adúláwọ̀, èyí tí kò ní ṣe pẹ̀lú ọjọ́ orí rárá o. Ẹ ṣé púpọ̀. Ohun tí ẹ bá rí sí ọ̀rọ̀ èyí tí a mú wá olóyè Ọlámilékan Israel Adébáyọ̀ tí gbogbo èèyàn mọ̀ sí Àdìgún Olówe Yorùbá, ẹ̀yin náà ẹ bá wa fi ránṣẹ́ sí abẹ́ comment section. Àṣà àti ìṣe Yorùbá kò ní parẹ́ o. Ẹ jẹ́ ká mọ èròǹgbà yín. Tó bá sì jẹ́ ìgbà àkọ́kọ́ tí yín rèé tẹ́yin ń wo ìkànnì yìí, ẹ má gbàgbé láti subscribe àti láti on notification button kí ẹ lè máa rí wa wò lóòrèkóòrè. Àdìgún Olówe Chief Adébáyọ̀ Ọlámilékan. Please jam your hands together for him once again. Africa, the ancestral home of black human race, where cultural stories unfold, a continent of wondrous sights and command of enviable, resourceful nature, where the golden land is nourished with fertile seeds, diamond, uranium, and crude oil, but we are free from the earthquake, volcano, and tsunami. But we plead for the foresight of clear vision, where the African Union embrace the theory of mercantilism and understand the power of one African Union currency. It is a fulfillment to manage the growth from within. The generation yet unborn enjoy the privilege of citizenship and citizenry. Our Africa, no grace of the other side is greater than our own land. This is what they see before they introduce gifts to our masters. Our ancestor was cruelly retreated as slave in exchange of mirror to a no man's land. Our identity was shaped with the name of God and dog, shackled in the wrist, neck, and the leg. And here is the moment to ponder by restoring the legacy of African heroes who gave up everything for freedom, with the hope of seeing Africa as a promised land for you and I. Nelson Mandela, Thomas Sankara, Olufunmilayo Ransome Kuti, all of blessed memories, but each speaks of their symbols. Your Africa, the cradle of ancient wisdom, their might and legends go through the universal ring, but the saints
celebrate your night. And I acknowledge the presence of prominent people here and my traditional royal fathers. Kábíyèsí o, adépẹ̀lẹ̀ ní kí wọ́n kàpẹ́lẹ́ sí kẹ́sì àwọn ìjọba pé kí wọ́n kẹ̀lẹ́ pẹ́lẹ́ wọn kẹ́sẹ̀ pẹ́lẹ́ nù. Ìbá kọ́dà yóò aṣẹ̀dá ọ̀run oníṣẹ́ ìyanu ajẹ́dẹ̀mátọ̀lé òrùlìkì títí ń pọ́jọ́ ikú dà gbìyìngbìyìnjì awúwo bí àtẹ ilẹ̀kẹ̀ ògbẹ́ni ohun tí aṣọlá ògbẹ́ máa délé mọ̀ fọ́ọ̀mù ìgbà ìrìnàmọ̀ tí ẹ̀dẹ́ ènìyàn bá wáyé alápá kábíkábí ẹrù tẹ̀tẹ̀ tí ń jẹ́ òrùbẹ́rù èdè ní ìdáyọ̀ iná lójú iná lẹ́nu kìnìún ẹ̀yà júdà gbòǹgbò ìdílé Jésè ayérayé ti ń yàjù ní darí ayé ọ̀lẹ̀ tí ń fọ òrùnmọ́ aláboyún ẹ̀mí àwọn wòlíì adákẹ́dájọ́ àlẹ́sẹ̀lẹ̀wé àlẹ́wí lè ṣe àrí ìrọ̀ àlá pátápátá parí ọlá aṣáájú ogun lálọ́. A hùwà ìbàjẹ́ ṣe bí tòun là ń wí àṣe burúkú okú ara fífu. The person of evil character thinks is the subject of discussion. The evildoer is plagued by suspiciousness. Evil acts breed uneasy consciences. Ìbá kọ́dà yóò aṣẹ̀dá ọ̀run oníṣẹ́ ìyanu ajáde mátọ̀ọ́lé obìnrin dídí tí ń pọ́jọ́ ikú dà kínkínníkì àbúrú orí àtẹ ẹlẹ́kẹ̀ ọ̀pẹ́ni òun kí aṣọ́lá ọ̀pẹ́ni ọ̀dẹ́lẹ́ gbọ̀gbọ̀ ìpín ènìyàn wò tí èdè ènìyàn bá wáyé alápá kábíkábí ẹ̀rù jẹ̀jẹ̀ tí ń dẹ̀rù bẹ̀rù èdìdí ìdáyé iná lójú iná lẹ́nu kìnìún ẹ̀yà júdà gbòǹgbò ìdílé Jésè ayérayé tí ń gbé ilẹ̀ darí ayé ọ̀lẹ̀ tí ń fọhùn nínú aláboyún ẹ̀mí àwọn wòlíì adákẹ́dájọ́ àlẹ́sẹ̀lẹ̀wí àlẹ́wí lè ṣe àdí ìrọ̀ ọ̀la pátápátá parí ẹ̀la aṣáájú òkun lálọ́ àgbẹ̀yìn òkun lábọ̀ àkàkàtìlíkà ọ̀rọ̀ ńlá tí kò máa jẹ ẹlẹ́rìí àtẹ́ẹ̀bà àbẹ̀dá ẹ̀mẹ̀dá tí ń fi ẹ̀jẹ̀ dára tó wù tí ò sí bàbá ńlẹ̀ nílé bí dákun má fún mi yára tí ò dá àjùlọ tó ju gbogbo àti mi lọ. Aṣọ́rẹ́ kan ní láyà bí ara ẹ bá so pọ́pọ́ ayérayé àṣẹ pọ́kù ìdájọ́ yẹn fún gbogbo onídàájọ́ ayé àṣírí gbogbo ayé ń bẹ níwájú rẹ àìkú àìṣá àìdíbàjẹ́ àkìkìtàn àyìnyìntàn àtọ́nitàn aláìníye òníyẹ bẹ́ẹ̀ ni kò lóyún àti ìwọ́n òbí àrùn àdìtú ilé ayé alẹ́dẹ́gbẹ́ ti tẹ ìránṣẹ́ ọ̀wọ́ bá nìdí ọ̀hún ṣẹ́kù àjàṣẹ́kù onímájẹ̀mú mi olórí ọ̀fẹ́ jùlọ afúnimásílẹ̀mú adẹ́rìnwá pẹ̀pẹ́ àtọ́fọ̀kọ̀tẹ̀ àtọ́fọ̀kọ̀lẹ̀ olùtùnú olùbùkún abẹ́tìlú kálábí àjẹrẹ elétí ìgbẹ́rọ̀ yẹ alùkárímátọ́sí alùkẹ́pẹ́ akírísẹ́wẹ́ aṣọ́rẹ́kiri aláyà fúfúgbò onígbòho mi ibi ìsádi ọlọ́rùkọ ńlá olóko jùlọ arínúròdè olùmọ̀rọ̀ ọkọ̀ àdíǹde asòkúdàlàyé olúwayé olóòrùn olófìtá olódodo kìí sùn kìí gbẹgbẹ kìí ṣojú ìṣẹ́jú ọlọ́wọ́ gbogbo ẹ̀tẹ́wọ́ ìlẹ́kẹ̀lẹ́ sẹ́yìn bá aláàánú mi ò ìgbẹ́kẹ̀lé mi ò ángẹ́lì mi ò jẹ́ kí ayé mi bu aláfún alátòmí lọ. Jẹ́ kí ẹ̀gàn mi di ògo kí n lè bá gbégbá ọpẹ́. Ẹnìkan tí ó kù èmi ẹ̀dá kù nígbà tí ohun gbogbo bá ní ẹrù rẹ tó bá. Iṣẹ́ òtí nìkan mú ẹni
síbi kan jẹ́ èèyàn bí o bá ní ìrìn òṣì bí o bá ojú ìṣàwọ̀ yìí ìgbàkígbà ni wọ́n ní kó fún ẹnu. The institution does not attach to one at a particular place. The one attached to one at a particular place. If one walks like a wretch and looks like a loser, when one enters the camp, it is with a miserable calabash that the people will offer one to drink water. People will treat you the way you present yourself. Everyone has been predestined with our divine view. On our arrival to the world, we only rush to expedite the good part of our fortune. Whoever gets destiny, we end up in vain. Is what's making us to worry. My personal is what success is not beyond God. Oh, God, check you, good talk in Pallorin. Don't check on an apple. Don't be young, get around. Don't check on an advantage for where to. He was power the vulture edge and gave quarter to one view. And before a brother, it would have lost its arm. When you see people suffering, respect to them. You might not be able to enjoy what they are passing through. You can follow me on my Instagram page and my TikTok at Yoruba. Please, finally, I want all the students here to stand up and say this after me. Please stand up. This is me. Yeah, I am. A young scholar. A young learner. A young pupil. Created by God. Created to be great. I'm very young today, but I'm very strong. I will be great tomorrow. A future great person. And a genius as well. A notable person. Yeah and yeah. A useful personality. To all and sundry. Across this great nation. And across the globe. So shall it be by the grace of Eledumare. Amen. Please, one more time. This is me. Yeah, I am. A young scholar. A young learner. A young pupil. A young student. Created by God. Created to be great. I'm very young today, but I'm very sure I will be great tomorrow. A future great person and a genius as well. A notable person. Yeah, yeah.
ọ̀tẹ̀ ló ń jẹ́ ìlú ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ bó dọ́jà ni. èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. èmi náà kọ́, Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.